Mo kí onílé, mo kí àlejò, torí ewúrẹ́ tó wọlé tí ò kí àgbò, ó dẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágbò, ó dẹran àmúso. Àtèmi àtẹ̀yin, a ní dẹran àmúso. Mo kí gbogbo wa nínú ilé aláyọ̀ níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Orogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Bá mi wá nǹkan fìdílé. Ṣé ẹ ti fìdílé nǹkan? N tá mo máa ń sọ lórí ètò yìí náà ni bí a ṣe lè fi ewé àti egbò ṣe ìwòsàn ara wa, àtèmi àtẹ̀yin. Àìsàn ò ní fara wa ṣe ibùgbé. Mo kí yín pé ẹ kú ìkàlẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́lẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Ẹ ní wówó tì ní ìgbésí ayé yín. Ẹ ní náà kan tán kẹ́ ẹ torí kan. Orogodo ayé ò wá ní lù fún gbogbo wa jó. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program. Ẹ̀yin tí ẹ ti wá subscribe, ẹ má gbàgbé láti tan notification bell yín, so that tí ẹ bá ti tàn lẹ̀, tí ẹ bá ti upload video, ni mo ti wá sórí atẹ́gùn báyìí, ẹ̀yin ni àkọ́kọ́ olóríire tí máa kọ́kọ́ wò mí. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo bẹ̀ yín, ẹ dákun, ẹ bá mi subscribe, torí pé nǹkan pọ̀ lórí ìkànnì yìí. Èyí tí mi ò tíì mẹ́nubà, ó pọ̀ ju èyí tí mo ti sọ lọ. Ẹ bá subscribe, inú tèmi gan dùn àti máa wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Inú mi á dùn, ara mi á yá. Tẹ bá wò ó nínú gbogbo àwọn program mi, nínú àwọn iṣẹ́ tí mo ń fi lẹ̀, èmi ò kí ń ṣe ẹni tí ó sọ̀rọ̀ débi kan tí ó wà dákẹ́, tí ó wà ní tẹ bá fẹ́ mọ̀ dí èyí tó kù, ẹ pè mí, kẹ́ ẹ mú owó wá. Èmi ò kí ń ṣe bẹ́ẹ̀ tèmi. Mi ò béèrè owó. Àmọ́ tí mo fẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè kó lè jẹ́ àǹfààní ẹlòmíì. Bá ti share program yìí, ó lè máa jẹ́ àǹfààní fún ẹlòmíì. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tán láǹfààní nǹkan yìí. Tó yẹ káwọn náà jẹ́ àǹfààní ẹ̀. Ẹ má jẹ́ ká ya àdánìkànjẹ. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni àbí àfáà, èyíkéyìí tá a bá wò jẹ́, dákun bá mi share àwọn program yìí ká má ya ànìkàndájẹ. Kí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ àdódùn wá. Àdódùn mawo'ta. Mo mú wá fún wa lónìí fún tọkùnrin tóbìnrin wa. Ṣé rí iṣẹ́ yìí tí ilé bá ń dàrú, a máa fi ń to ilé padà ni láàárín ọkùnrin sóbìnrin. A máa ń fi iṣẹ́ yìí, a máa fi ń tún tó bá fẹ́ bàjẹ́, a máa fi ń tún tó bá fẹ́ bàjẹ́, a máa fi ń tún ṣe láàárín ọkọ àti ìyàwó. Àdódùn mawo'ta yìí, ó dára gan tí a bá lè ṣe. Tá a lè ṣe fúnra wa ni. Tí a lè ṣe fúnra wa ni. Gbogbo àwọn iṣẹ́ tí mo máa mú wá, ẹ má jẹ́ ká fojú di. Ẹ̀yin tí ẹ ti confirm, tí ẹ ti ṣe àwọn iṣẹ́ kan sí kejì, tí ẹ ti confirm ẹ̀ pé bó ṣe rí náà nìyẹn, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run ọba Elédùmarè lọ́ba tí ó yẹ kí a dúpẹ́ fún. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fún mi lẹ́bùn, ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn, ẹ̀yin tí ẹ ń fún mi ní data, ẹ̀yin tí ẹ ń fún mi lówó, ẹ̀yin tí ẹ ń fún mi ní káàdì. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé gan ni.
àpò sásámùrà kan kì í gbẹ, àpò yín ò ní gbẹ. Ìfẹ́ tẹ́ ẹ wá ní sí mi, Ọlọ́run ò ní paná ìfẹ́ náà. Kí la máa lọ wá fún iṣẹ́ àdódùn yìí? Ẹ jẹ́ ká lọ wá ọ̀mùdọ̀ ewé ọ̀dúndún. Ọ̀mùdọ̀ ewé ọ̀dúndún. Kò sí ewé yẹn lárọ̀ọ́wọ́tó mi níbí báyìí. Ìbá fi hàn yín, ìbá àfihàn rẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé. Ọ̀mùdọ̀ ewé ọ̀dúndún. Ẹ jẹ́ ká já ọ̀mùdọ̀ ewé ọ̀dúndún pẹ̀lú òbò adìyẹ. Kí ni wọ́n ń pè ní òbò adìyẹ? Ni ẹ mọ bí ìdí adìyẹ yẹn, tó wá jẹ́ abo adìyẹ, kò ń ṣakọ o. Òbò adìyẹ. A rà gé òbò adìyẹ yẹn. Ẹlòmíà ní ṣé adìyẹ tá a ti dín adìyẹ kò ń ṣe adìyẹ tẹ́ ẹ ti bọ̀ o. Adìyẹ tútù tá a pa. Tó ti yé yín báyẹn, tá a pa. A wá gé ẹnu díẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gún mọ́. Ṣé a ti gún mọ́? A lọ papọ̀ mọ́ ọ̀mùdọ̀ ewé ọ̀dúndún. Ọ̀mùdọ̀ ewé ọ̀dúndún yìí òun là á lọ òbò adìyẹ yìí mọ́. Tó bá ti wá lọ tó ti kúnná dáadáa, ẹ jẹ́ ká gún òbò adìyẹ yẹn kó kúnná, ká wá lọ papọ̀. Ṣé a ti lọ̀ pọ̀? A wá pò mọ́ òrí. Tí òrí la mọ̀ ní láwọn olóyìnbó ń pè ní sea butter bí. A pò mọ́ òrí. Tí a ti pò mọ́ òrí, bá ti wá pò mọ́ òrí, a wá kó sínú òkòtó. Kí ni wọ́n ń pè lókòtó? Ìgbín ni wọ́n ń pè ní òkòtó. Ìgbín tó máa ń ṣe ṣọbọlọ báyìí. Nínú kòlòfo ìgbín yẹn, òun là á kó iṣẹ́ yìí sí. Báwo la ṣe máa wá lò ó? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program mi. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 08053133142 tàbí 08039336675 tàbí 08146616371. Èyíkéyìí tẹ bá pè, èmi náà ni màá gbé. Tí ò bá yé yín, ẹ béèrè lórí ẹ̀, màá ṣàlàyé fún yín dáadáa. Báwo la ṣe máa wá lò náà ni pé tí a bá ti fẹ́ lò ó, a wá mú òrí tó ti wà nínú òkòtó níwọ̀nba. Ẹ jẹ́ ká fi ó ti yé yín. Mi ò wá fi iṣẹ́ lẹ̀ fún wọn tó jẹ́ olóṣò àbí wọn tó jẹ́ ọmọ kékeré. Àwa tí a jẹ́ ẹni tó ti níyàwó, àbí kí n sọ pé a lè lo iṣẹ́ yìí fún ọkọ wa, a lè lò fún girlfriend wa. Ó máa ń jẹ́ kí ìfẹ́, olùfàfẹ́ kó pọ̀ sí i. Ilé tó bá ń dàrú, à ń fi iṣẹ́ yìí a fi ń tò ilé padà ni. Àtèmi àtẹ̀yin, ilé wa ò ní dàrú, aya wa ò ní dayaláya, ọkọ wa ò ní dọkọ lọ́kọ, bẹ́ẹ̀ ni ọmọ wa náà ò ní di ọmọ ọlọ́mọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè, ẹ comment, ẹ share, ẹ subscribe, kí ẹ like. Àmì like náà lélẹ́yìí. Ṣó ti yé yín? Ìfẹ́ tẹ́ wá ní sí mi tẹ́ wá fi ń wò mí gbogbo ìgbà, Ọlọ́run ò ní paná ìfẹ́ náà. Owó tẹ́ fi ra data láti máa fi wò mí, Ọlọ́run ò ní fi wọ́n yín o. Gbogbo ayé ò ní lù fún gbogbo wa jó. Ẹ wá nílẹ̀ kan tán kẹ́ ẹ torí kan. Kọlùkọlù kò ní kọlù wá. Táburú bá ń lọ níwájú, àní bá. Bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Ọlọ́run á fi àánú ẹ̀, á fi wá wa rí táyà tọmọ tẹbí tará. Àní dẹni àkọlẹ̀bù. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Bẹ́ẹ̀ ni tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Ire o. Ó dìgbà kan náà.